ti máa rí. Mo ní lẹ́tí máa rí. Lẹ́tí máa rí lórí Orísun. Lẹ́tí máa rí. Mọ́bọ̀ Mighty. Lẹ́tí máa rí. Funky ẹlẹ̀. Lẹ́tí máa rí. Lẹ́tí máa rí lórí Orísun. Lẹ́tí máa rí. Àṣà, èdè, ìgbafẹ́, ire, ayọ̀, àlàáfíà ló perégedé sí orí Orísun original number one. Bẹ́ẹ̀ni. Kò ṣe pé a fi ń lẹ́nu àkọ́tẹ́ iná lè mọ̀ ní ọ̀tọ̀ ń tọ́lù o àwa fún yín ní gbígbí. Pé ẹ ń wo àwòrán tádà mi ní pé ẹ ń wò mí bẹ́ẹ̀ ń wo Bùsọ́lá rẹ̀ pé kẹ́ yọ mí nínú tẹlifíṣàn. Lórí Panasharp level. Ẹ náà ti mọ̀ pé Orísun ni Olúwa fi rán. Búsbús. Kí ló ń ṣẹlẹ̀? Lórí àṣejù náà la wà àṣejù bàbá àṣetẹ́ kí lọ pọ́n súnkàn. Àṣejù yíyà kéèyàn máa sọ̀rọ̀ jù. Ọ̀rọ̀ gangan. Ọ̀rọ̀ gangan. Kò wá ṣe bí ọ̀rọ̀ táwa ń sọ yìí. Sọ̀rọ̀ la wá o. Sọ̀rọ̀ ni wá. Iṣẹ́ táwa la wá ń ṣe. Ẹnu ọ̀dẹ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ táwa náà bá ń sọ fún yà fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́, a fi ń kọ́ra wa lọ́gbọ́n náà ni. Àmọ́ àwọn ọ̀rọ̀ kan máa ń wà tó jẹ́ pé kò jẹ́ kéèyàn máa sọ jù. Rárá. Generally gan kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ jù. Cause ọ̀rọ̀ ó ti la ẹlòmíì. Ó ti gba ẹlòmíì. Ọ̀rọ̀ ó dẹ̀ ti bà yí ẹlòmíì jẹ́. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí mo pé tọ́rọ̀ bá ti jábọ́ bí ẹyin ni kò ṣeé kó. Rárá. Ó ti wá lọ bá àwọn ìyá kan. Tọ̀. Tó lè sọ̀rọ̀ mo mọ̀rọ̀ sọ. Mo yá àbàrà síbẹ̀ ń wo. I can talk. Kò sẹ́ni tó lè nà mí inú ọ̀rọ̀. Níbo? Kí ló ń bá kí ló fẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ní. Ṣé ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ jù? Kí ló wọ gan pàápàá? Kí ló ń ṣe lórí wígí kí ló gbé kí la jù? Ọlọ́ba fẹnu kọ. Tó bá gbé dáadáa mi àjọ máa ná tán ni. Kò sí lé o. Ẹni táwọn wí yóò lé o. Ìgbájú kan bá ilẹ̀. Àtẹ̀jẹ́ tó bá dúrà gbà. Tó bá tẹ̀lé pé tó bá gbé dọ́dọ̀ wọn gan tẹ́ bá jọ ná tán gan bóyá àwọn àwọn ọmọ ní ọ̀pá. Ṣé o lè gbàdúrà tó tẹ̀lé lè fi gbà rẹ̀ lẹ̀? Irọ́ o. Ẹlòmíì ti sọ̀rọ̀ ó ti pa. Láì ṣaláwìyé. Bàbá ní jọ kí ló ṣẹlẹ̀ lánàá. Ńgbà tó dẹ̀yà Fàtáyì. Ni wọ́n bá gbé ẹrù ìkalẹ̀. Kò sí mbẹ́ o, mọ́tò bá pa ọmọ mẹ́rin yẹn dá fún ẹ̀. Ẹlòmíì kò mọ ọ̀rọ̀ sọ. Rárá. Kò mọ ọ̀rọ̀ sọ. Ọ tó béèrè ẹyọ kan báyìí. Ó ti sọ tó. Ọ̀dẹ̀ Akasálímà ni wọ́n wà. Ńgbà wọn dé báyìí ní ìsìn. Wọ́n bá gbá létí gbó àmbá ní kí láwa ṣe báyìí ní ìsìn. Ìyẹn dùn ẹ̀. Àwọn ìyàwó ilé mi, wọ́n ti fi ọ̀rọ̀. Tó yẹ kí ibi tá ti ń ṣe ṣoṣoṣoṣo, wọ́n ti lọ sọ̀rọ̀ ọkọ wọn gan fẹ́ni tó yẹ kó sọ̀rọ̀ fún gbogbo ẹ̀ wá ń dàrú ilé. Bóyá ọkọ rẹ̀ tẹ̀lé bá. Àwọn òbí mi, wọ́n ti fi ọ̀rọ̀, wọ́n ti fi ba ògo àti kàrí àtàìsíkà ọmọ wọn. Bẹ̀lẹ́ pé Sulaimanu lọ́gbọ́n mi wá fún orí rẹ̀. Kó má lè. Kọ́ra wọn ní ja ẹnu. Ó ṣe pé ká máa mọ bó ṣe ń bo àṣírí. Ẹlòmíì ò mọ̀ pé okay mo fẹ́ bo àṣírí lágbájá, mo fẹ́ bá ṣe dà. Tó bá lọ bá rí wọn pàdé, kó lọ sọ̀rọ̀ fún wọn. Bùsọ́lá. Wàrà àwọn ọmọ mi tó bá fẹ́ lọ fún interview wọ́n sọ fún àwọn òbí wọn o sọ wọ́n mọ irú ìyá tí wọ́n ní ọmọ ní mọ́mí mo fẹ́ jáde ní tí interview náà lọ́ọ́ fún rárá mọ́mí mo kàn fẹ́ jáde ní torí ó mọ̀ pé tóun bá ta pẹ̀rẹ̀ dé tàbá yìí mọ̀mọ́ ti rò fún gbogbo àwọn aráalé pé òun lọ fún interview ọmọ tó ń ṣọwọ́ tó pé àti 1960 ló ti ń wáṣẹ́ ẹlòmíì ò ń jẹ́ kí mọ́mí àti dáàdì ẹ̀kọ́ mọ̀ kankan torí pé kí ni ó mọ̀ wípé ọ̀rọ̀ wọ́n bá béèrè ọ̀rọ̀ bàbá wọn báyìí wọ́n mọ̀ dálẹ̀ bí táyà ni. Ìyàwó mi báyìí ọkọ ẹ̀rọ abá sọ́nu lé ni o gẹ́gẹ́ bí ọkọ síyàwó ìyàwó mi alágbára náà gbogbo àdá mo máa ń process travelling yìí o we live in the country. Aléyé báyìí ní kíní wa ńgbà tí ìyàwó bá ti dáàrin àwọn ọ̀rẹ́ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ débi pé wọ́n ti sọ̀rọ̀ jù nǹkan tó yẹ kó sọ gan wọ́n tún wá máa sọ gbogbo àṣírí ilé. Bẹ́ẹ̀ni. Gbogbo aláǹgbá ló dẹ̀dẹ̀ ẹnu bolẹ̀ àmọ́ ìtinú rò ṣé àwọn tó ń sọ̀rọ̀ fún ṣó mọ bí ilé tí wọ́n ṣe ṣó tẹ̀ mọ́ bóyá ilé wọn tó ilé tiẹ̀. Inú ta tiẹ̀ ló ń dùn sí rẹ̀. Nígbà tí wọ́n bá wá bọ́ síta ó mọ̀ bóyá ẹni tó ń sọ̀rọ̀ fún ọkọ tiẹ̀ ó máa ń nà ó máa ń gba ni kò tiẹ̀ bá sọ̀rọ̀ ńlé kò tiẹ̀ finú wé pé ìyàwó mi òkè nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí la máa ṣe òkè mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo nígbà tí wọ́n wá gbọ́rọ̀ ọkọ sí tiẹ̀ tó wá lọ gbé sọ fún báwo ló ṣe fẹ́ kó fíù kò ṣe gbogbo èèyàn tó bá rí wa náà nínú kò ń ṣe gbogbo àwọn onú ta máa ń máa ń bóyin sí wa yẹn báyìí tó ń bẹ̀ kò ń ṣe gbogbo náà nínú ìkọlọ̀ ṣàánú nígbà tó bá wá lọ tú gbogbo ọ̀rọ̀ àṣírí ẹ̀ ọ̀rọ̀ tọkọ ọ̀rọ̀ abẹ́ sọ ó wà lọ́kùnrin náà àwọn ọkùnrin tó yẹ pé bàbá gbé borùn ó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin iṣẹ́ obìnrin ló bá dé bẹ́ẹ̀ni kó tó rí eléyìí ó ti sọ kó tó gbá mi máa ní obìnrin ní ìfà ẹ dákun ẹ tẹ̀lú. gbogbo ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ bò ẹ máa lọ tú síta tó bá yẹ máa sọ pọ́jà yẹn ò move ilé yín dàrú business ò dáa gbogbo nǹkan tẹ́ ń fojú sí kọ́ lọ́wọ́ ràn àwọn ọmọ yín lọ́wọ́ ọ̀rọ̀ ti débẹ̀ kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ ti lọ sọ́ǹtà àwọn tó ń gbọ́rọ̀ ẹlòmíì tó fẹ́ gbé gba travelling òun àti family ẹ̀ tí wọ́n ti débẹ̀ ó ti sọ fún wọn pé Philadelphia lẹ́tì wọn rí wa next week yìí o.
tẹ́ bá rí. Ipò kiri lọmọ mi máa ń gbà. Ọmọ lọ́mọ olóríire ọmọ. Ọmọ alálùbáríkà lọmọ mi yẹn. Ló bá di ṣíun. Ọmọ mi yẹn ń ṣe gbá. Ọmọ mi yẹn ń ṣàwo. Àyìnkẹ́, ọmọ rẹ ṣe báwọn. Ọlọ́run bá wa tọ́jú rẹ o. Ọlọ́run ló ní kan ló bá tán nìyẹn. Ìwọ lọ́lọ́run yọ ọmọ alálùbáríkà. Ó ṣe máa wọ àwọn fíìmù tá a máa wò yẹn. Wọ́n ní ọmọ yín dá, òun dá Junior. A very good boy. Irọ́ ni o. Good ọwọ́ yẹn. Lọ́ba tán. Ẹlòmíì ó ti sọ̀rọ̀ tán. Bí kọ́ lọ ń ṣàánú. Ó ti sọ̀rọ̀, ó ti fi ọ̀rọ̀, ó ti fi balẹ̀ ayé àwọn tó yẹ kó fi, ó ti fi bàjẹ́. Ayé ara ẹ̀ gan, ó ti fi ọ̀rọ̀, ó ti fi bàjẹ́ níbi pé à ń sọ̀rọ̀ jù. Ṣókí lọ́bẹ̀ oge o. Ẹ má jẹ́ ká máa jẹun tó jẹ́ pé ẹ máa sọ̀rọ̀ jù pàpàpàpà. Ẹlòmíì náà kẹ̀dẹ̀ ń kó oníṣojú ẹ̀. Ohun tí mo sọ tẹ́lẹ̀ ni mo sọ yẹn náà ni. Bàbá ní kí ló ṣẹlẹ̀ níbi ibẹ̀ yẹn, accident wo ló ṣẹlẹ̀? Ó kàn rọra ń kọjá ni o. Èèyàn 15 ló kú. Tó yẹ pé èèyàn kan dẹ̀ ló kọ́ wọn ní ìyá Sùláìmọ́nù. Bóò lè èèyàn 15 ṣe fún ẹ̀yàn. Bá a ṣe gbọ́ náà nù. Wọ́n ní mọ̀. Wọ́n kàn máa sọ. Nígbà tó bá yá náà máa da gbogbo ọ̀rọ̀ lé lórí pé òun ló sọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe o. Ìwọ̀ntúnwọ̀nsí ni nǹkan. Bẹ́ẹ̀ ló bá ń yan yín ẹ dákun. Àbí? Ẹ máa kọrin Jésù. Ẹ kọrin sọ́lọ́. Praise the Lord. Ọlọ́run ti mọ̀ pé ẹ̀yin Ọlọ́run nìkan lọ́ba tá a máa sọ̀rọ̀ fún. Tó yẹ pé a lè regret. Òun nìkan náà la lè bá sọ̀rọ̀. Tẹ́ bá rí pé òkè ó ti fẹ́ máa ṣe níbi kẹ́ máa ṣòfò.